Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa dúpẹ́ fún ojú rere tí a rí gbà. Ẹ pa wá mọ́, ẹ mú wa wà láyé, ẹ mú wa wà láàyè tí ó dára. À ń gbé wa ró, àánú sọ wá di alààyè. Òjì kan lù kan pa, ẹ pa àwọn kan ṣùgbọ́n ẹ wò wáyé. Ògo ni fún orúkọ yín. Ẹ jẹ́ ká rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹjọ. A sì gbàdúrà pé gbogbo àbá rere tí ẹ ní fún ayé wa àti èyí tí àwa pàápàá ní fún ara wa, kí àyànmọ́ wa lè di mímúṣẹ. Òun ni ẹ ó múṣẹ nínú ayé wa lórúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí ò gbọ́ lè ní bó bá gbé tí ọ̀tún wa wọlé kò ní gbà tòsí jáde, yóò sì ṣe ara àti ọkàn wa ní rere nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 26 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé nípa ìyàntẹ́lẹ̀. Nígbà tí àwọn mú àkọsórí wa nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ 30. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ 30 tí ó kà báyìí pé àwọn tí ó ti yàn tẹ́lẹ̀, àwọn ni ó sì ti pè, àwọn tí ó sì ti pè, àwọn ni ó ti dá láre, àwọn tí ó sì ti dá láre, àwọn ni ó ti ṣe lógo. Nígbà tí àwọn bíbélì kíkà wa nínú ìwé Róòmù bákan náà orí 29 títí dé ẹsẹ̀ 33. Nígbà tí àwọn bíbélì kíkà wa nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 33 tí ó kà báyìí pé àwọn tí ó sì ti yàn tẹ́lẹ̀, àwọn ni ó sì ti pè, àwọn ẹni tí ó sì ti pè, àwọn ni àwọn tí ó dá láre, àwọn ẹni tí ó sì ti dá láre, àwọn ni ó sì ti ṣe lógo. Ǹjẹ́ kí ni àwa yóò wá wí sí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò lè kọ ojú ìjà sí wa? Ẹni tí kò dá ọmọ òun tìkálára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa, yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́? Ta ni yóò ha kan ohunkóhun sí ọ̀run àwọn àyànfẹ́ Ọlọ́run? Èyí á ṣe Ọlọ́run tí ń dáre. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wáyé ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ṣáájú kí a tó bí ọ, Ọlọ́run mọ̀ ọ́. Ìwé Jeremáyà orí 1 ẹsẹ̀ 4 dé 5. Kò mọ ìbẹ̀rẹ̀ rẹ nìkan, ó tún mọ òpin rẹ pẹ̀lú. Ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11. Àwọn ènìyàn kan máa ń pe èyí ní àyànmọ́. Ọ̀pọ̀ gbàgbọ́ pé Ọlọ́run ló máa ń kọ àyànmọ́ ènìyàn bí ó ti wù kí wọ́n gbìyànjú tó. Bí o bá fiyèsí apá kìíní bíbélì kíkà wa tòní, ìwọ yóò rí ọ̀nà náà. Mo tẹ̀lé. Àyànmọ́ rẹ ni a ti pinnu nínú ìmọ̀ rẹ̀ nípa àwọn ohun tí ìwọ yóò ṣe àti àwọn ìpinnu tí ìwọ yóò ṣe ní gbogbo ayé rẹ. Ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀, ìwọ ni yóò sọ bí àyànmọ́ rẹ yóò ti rí. Bí Ọlọ́run bá ṣe àyànmọ́ rẹ fún ọ nísinsìnyí, ó dá lé gbogbo nǹkan tí o mọ̀ nípa rẹ̀. Fún àpẹẹrẹ, Ọlọ́run mọ ohun gbogbo tí ó ti ṣe sẹ́yìn nínú ìwé àwọn ọba kejì orí 5 ẹsẹ̀ 20 títí di ẹsẹ̀ 27. Nígbà tí Gíásì gba àwọn ẹ̀bùn lọ́wọ́ Námánì níkọ̀rọ̀, Èlíṣà kò kúkú kúrò ní ilé ṣùgbọ́n ó rí gbogbo rẹ̀. Gíásì purọ́ nípa ohun tí ó ṣe, ó sì di àyànmọ́ fún un láti di adẹ́tẹ̀ àti bàbá àwọn adẹ́tẹ̀. Àwọn ohun tí o ti ṣe sẹ́yìn àti ohun tí ò ń ṣe nísinsìnyí jẹ́ àtọ́ka gidi sí àyànmọ́ rẹ. Ọlọ́run tún mọ ohun tí ìwọ yóò ṣe ní ọ̀la. Èyí ṣàlàyé nínú Róòmù orí 9 ẹsẹ̀ 11 dé 14, níbi tí bíbélì wí pé kí a tó bí Ísọ̀ àti Jákọ́bù, Ọlọ́run ti fẹ́ràn Jákọ́bù ó sì kórìíra Ísọ̀. Àwọn ènìyàn lè wí pé eléyìí kò dára tó, ṣùgbọ́n Ọlọ́run ti mọ̀ ṣáájú ohun tí yóò ṣẹlẹ̀ nínú Jẹ́nẹ́sísì orí 25 ẹsẹ̀ 29 títí di ẹsẹ̀ 24 pé Ísọ̀ yóò fẹ́ràn ikùn rẹ̀ ju ogún ìbí rẹ̀ lọ. Ní báyìí o lè wí pé níwọ̀n ìgbà tí ó mọ ọ̀la mi, àjẹ́ pé a ti kọ́ nìyẹn o. Kò sí bí mo ṣe lè gbìyànjú tó, ohun tí yóò ṣẹlẹ̀ rárá o. Ìyẹn kò rí bẹ́ẹ̀ o. Nínú ìwé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 20 títí di ẹsẹ̀ 21, bíbélì wí pé Ọlọ́run yí ìgbà padà,
ó lè tún ọjọ́ ọ̀la rẹ tò. Má gbàgbé pé Ọlọ́run òun ni a tóbi jù, ó sì lè ṣe bí ó ti wù ú. Ìwàláàyè rẹ lónìí tí o sì ń ka ọ̀rọ̀ yìí túmọ̀ sí pé ìrètí ń bẹ fún ọ láti parí dáradára. Nínú ìwé Lúùkù orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkàndínlógójì títí dé ẹsẹ̀ ìkẹtàléníogójì, ọ̀daràn tó wà lójú ọ̀nà sí ọ̀run àpáàdì rí ìgbàlà ní ìṣẹ́jú tó gbẹ̀yìn. Jésù Kristi tú àyànmọ́ rẹ̀ ṣe, ó sì parí sí ọ̀run rere. Bí o bá ṣe ké pe Jésù lóòótọ́ lónìí, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tó kọjá àti nísinsìnyí. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti kọjá lọ àti èyí tí o ṣẹ̀ nísinsìnyí. Nígbà tí o pinnu láti máa gbé nínú ìwà mímọ́ láti òní lọ, ó lè tún ọjọ́ ọ̀la rẹ ṣe, kó sì mú kí o sì rí i dájú pé o ní àyànmọ́ tí ó ní ògo. Gbogbo rẹ̀ wà ní ọwọ́ rẹ̀. Gbogbo ọ̀rọ̀ ayé rẹ̀ wà ní ọwọ́ Ọlọ́run. Kókó ọ̀rọ̀, àyànmọ́ rẹ̀ wà ní ọwọ́ rẹ o. Àyànmọ́ rẹ ó wà ní ọwọ́ rẹ. Kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ ògo Olúwabùkọ́lá ayako ni ó kọ̀run sí tẹ̀yìn nígbà tí àwọn máa pàdé ní ọ̀la. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.